Ẹ dákun bàbá, mo ti rìn kiri tipẹ́, òǹgbẹ ń gbẹ mí, ẹ fún mi lómi. Ò fẹ́ mú mi. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ṣé. Mi ò bá yín wé ẹjọ́ tó lọ lọ́hùn ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ wá ẹ̀ ká ẹ̀rìn ní. Ọlọ́run àjẹ ṣáájọ no forget that level ṣe ọyọ kí ọkàn bá wọn fa ẹgbẹ́ tí mi ṣe èèyàn pààyàn àwọn náà ń ṣeré ọmọ àti ara ògbóná pè wá. Don't call me for that boy. When I talk about the boy already. Guy, mommy, kíá náà, tó ń yọ omi mú bẹ́ẹ̀ ní ọmọ time ti lọ, ṣá mọ̀ pé time frame are down. Èwo ni mi ò kọjú tó sọ náà, wọ́n tó ti fi tá àti ṣiṣẹ́ náà, o ṣá mọ̀ pé time gbọ́dọ̀ online, I need to do online. Mo ṣiṣẹ́ láti join now. Why you dey hustle like I don tire? Na waka we waka reach here, ilé ni àti fẹ́ délé, make we relax. Èwo ló ṣe tó tire now? Wàtí ti fi ṣẹlẹ̀. I dey work, time tí mo gbọ́dọ̀ wà online, I need to do online, guy. Mi ò lè mú rìn. Kọjá ilé náà. Kọjá ilé náà. Wọ́n náà dúró de go jọ ṣe kí a ká máa get out. Ẹ̀dẹ̀ tí ó jẹ́ mú ibi kíní. O ṣé o lè máa mú mi rìn ni? Kí ni gbogbo eléyìí báyìí tó ń sinmi? No be your fault, na me wey dey follow you talk na. Mama, ẹ fún ọ ṣe. O tẹ kọ̀ọ̀kan dé. Ẹ bá sọ tó ẹ kó sọ ọ̀rọ̀ báyìí kìí ẹ bá bẹ́ẹ̀ tó wà. Ọlọ́run kò pẹ́ délé ayọ̀ ọ̀dọ̀ ẹ̀. Yéé! Seyi, ẹ bá mi dá mọ́tò dúró kọ́ bá mi gbé. Seyi, ẹ gbé kàrà Seyi, ẹ gbé Seyi lọ, ẹ gbé Seyi tẹ̀lé. Ẹ tẹ̀lé yà. Seyi, yé, Seyi. Yéwà! Fọlá, ẹ̀rù ń bà mí o. Àti tẹsẹ̀ bodò, ọ̀ní ti ń fà. Kí ló ń bẹ̀ lẹ́rù?
Ẹ̀rù kí ló kún ẹ pẹ̀lú odò àti ọ̀nì tó ń fara wọn? Why tó fi jẹ́ irú èní tá lọ búra ń bẹ̀ yẹn ní ṣe náà dẹ̀ kú bẹ́ẹ̀. Wo bàbá mi máa ń ní mi lára pẹ̀lú àwọn ẹjọ́ tí ò make sense jàre. Wo àkọọ́lẹ̀ Ọlọ́run ní àsìkò ṣe yìí tó nìyẹn ó dẹ̀ lọ kí ni ẹjọ́ wèrè. Wo èmi ò mọ mi ò rí sí gbogbo nǹkan tó ń sọ. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o. Nǹkan tèmi kàn mọ̀ ni pé ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Ìgbà wo náà máa wá sí báyìí? Kí n tèmi pẹ̀lú yẹn? Èmi làwọn alálàáfáà ni àbí pásọ̀. Ṣèbọn láwọn fámìlì ẹ ti wá gbé. Wo àsìkò ẹ tó ni o. Ó dẹ̀ ti lọ nìyẹn. Tásìkò tìwọ náà bá tó o máa kú. Tásìkò mi bá tó máa lọ. So what's the big deal? Èmi ò ṣetán ikú. Má ro kúrò mi. Kí wàá lẹ́jọ́ burúkú tó wá ń rò látàrọ. Ó gbọ́ ọkọ̀ tí mo gbọ́ ni. Ariwo yìí pọ̀. Àwọn pípú tó wá ń sálẹ̀ yìí bára wọn jà. Mi ò ṣọ́ Wọ́n lè fa ìwé pẹ̀lú. ilé tí mo gbọ́ ìyàtọ̀. Wọ́n ń bára wọn jà wọ́n jẹ́ ká. Yọ ọwọ́ sàlẹ̀ báyìí ló ti ń jáde wá. Sọ́kọ̀ kan gbàgbé sọ̀dá tó bá jẹ́ ìgbà. Kí ni? Àwọn èèyàn ń jà ní. Ilé òun ni ọkọ̀ tó ń pa mi báyìí. Bọ̀dù Fọlá ẹ̀rù ń bá ìlú. Ẹ̀rù kí ni? Kí ló ṣẹlẹ̀? Ọdún gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ilé ìlú ló bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Ṣé wọ́n bẹ̀rẹ̀ òṣì ẹ̀? Ó bẹ̀rẹ̀ òṣì ẹ̀. Ìwọ náà wo náà láti gbà káàdì lọ ṣe ìbúra ẹni gbogbo ilé bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Ẹgbẹ́ gbogbo ẹni ọ̀sán jàre. A máa wíru. Kí ló ṣẹlẹ̀ ń sìn? Any situation tó bá ti ṣẹlẹ̀ ń sìn nítorí a ti lọ búra ní gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀. Oníṣòro à ń gbáriwo ká wo bí táriwo ti ń bọ̀ ká stop pariwo kìíní. Ó dá ìpayé ṣe. Jẹ̀dí yẹn nìyẹn ó ti kọ́ flat sí mi lára mo ní ìdàgbò gidi bí a máa jáde rọlẹ̀ juice tí mo kọ̀ rọra mu náà rèé ó kọ̀ dẹ̀ rẹ̀ sí fa mi. Fọlá snapper lédè. Wọ́n bẹ̀rẹ̀ ìwúrí ẹ nìyẹn. Ojú mi ò máa tọ̀ mí jẹ náà. Fọlá. Fọlá. Já lọ hospital. Jẹ́ ká lọ hospital. Já lọ hospital. Fọlá. Fọlá. Kí ló tó ń gbọ̀n báyìí? Ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Iná jó lórí kókó. Iná ọrùn wo? Bá mi, Ṣèyí ti kú. Ṣèyí ọ̀rẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ mo Kí bá ló dé? sídẹ̀ǹtì ni.
accident. Ìyẹn kọ́ wá tiẹ̀ ní problem báyìí. Bí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, Fọlá ti kú. Fọlá ọ̀rẹ́ ẹ̀, kí ni kan tó dé? Sniper ló mú tó pè ní dream. Sniper? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Fàìmọ̀ tó máa jẹ mí ní kúkọ̀ báyìí. Ìṣẹ̀dá mi kọ́, mo kọ́, Ọlọ́run ní jẹ́ kí èmi fojú sunkún ọmọ. Kọ́kọ́ jókòó náà. Jókòó kí èsì jókòó náà, jókòó. O ò lè kú torí èmi ò ní fojú sunkún ọmọ láyé mi. Tí ọ̀rọ̀ bá rí báyìí, ọgbọ́n làwọn àgbà ń dá sí. Ìyá mi ò fojú sunkún mi, èmi náà ò ní fojú sunkún ọmọ láyéláyé. Ikú kẹ̀, kò síkú lójú ẹ̀ àfi páúdà. Mami, mo mọ ọkàn tí mo sọ, ẹ má jẹun. O ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. O ò lè kú. Ayagbélógo ẹgbẹ́ wọn délé o, bẹ́ẹ̀ alúbara dúbara bẹ́ẹ̀ ni bára ò fọ́. Abámúra ṣe àfidán dápọn adébí kùtẹ́ ilé eléyìí tí ń la mọ́lógbòjóyè ẹbẹ wọn ni ọwọ́ máa mú ṣe ó sọ bámúra ṣe o àfidán dápọn ó ká bámúra wọn ṣe mo máa ṣe dán ó dápọn. Ikú rẹ̀ àrùn nílé ọkà yìí. Ikú kẹ̀, ìṣẹ̀dá mi kọ́, mo tàka ìdànù bàbá. Ẹ má jẹ́ kó ọmọ mi kú torí ẹ̀ ni mo ṣe wá síbí báyìí. Ń gbọ́. Nǹkan àṣemọ́sí wo ló ṣe? Tọ́kù fi ń lé ọkà, ikú rẹ̀. Àṣemáṣe wo ló ṣe Tádé? Mami, mi ò ṣe nǹkan kan. Jẹ́wọ́ fún mi, èmi ni mo bí ẹ. Mi ò ṣe nǹkan kan. Sòótọ́ fún mi Tádé. Mami, mi ò ṣe nǹkan kan. Tádé jọ jẹ́wọ́ fẹ́mi, èmi ni yẹ́ ẹ̀. Jọ jẹ́wọ́. Ọlọ́ọ̀sẹ̀ nǹkan kan. Ọ̀sẹ̀ mẹ́wàá. Arinola, ó ní sórí mo ti ń dúró de ẹ ti pẹ́ mo sá mọ̀ pé bó jẹ́ 10 hours ló fẹ́ lòun bí tọ́lù yìí èmi pẹ̀lú rẹ ni kò bá ṣe pé òru lọ́ba tó jáde o èmi pẹ̀lú rẹ léni ni mi ò fẹ́ mọ time ẹ̀ wò bá tẹ̀ jẹ́ kí ni bó o ní so wà pa. Ẹ ká sọ mọ́ wa ẹ jọ kí ni pàtó nǹkan tẹ́ fẹ́ bá mi sọ because bẹ́ẹ̀ ṣe rí mi mo wà ní hurry ó níbi kan tí mo lọ. mo ọ̀pọ̀ wà ní hurry sọ́rí irú ẹ̀mí mo ti wà irú àwa yìí mo mọ̀ nǹkan tọ́jú o tí n bá tọ́jú yàn báyìí tí n bá tọ́jú èmi máa gbé obìnrin báyìí ni mo lè tọ́jú bí ìgbà tí mò ń tọ́jú Samsung àbí iPhone pé kó mọ̀ jábọ́ kójú rẹ̀ mọ̀ fọ́ tó mọ̀ pé screen ẹ̀ ó wọ́n díẹ̀ bẹ́ẹ̀ lèmi ṣe máa ń package obìnrin. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò yé mi like make it clear ṣe understand. ọ̀dà bọ́sí wáyé ọ̀kú parara tèmi pẹ̀lú rẹ̀ bá jáde tí n bá gbọ́ ọmú sọ́rí gújọ́sì kò ní funfun tó ọ àfihàn ò ní funfun tó ọ funfun gan-an tó funfun. Ẹ wo nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ní kẹ́ sọ ojú ń kàn mí sẹ́. Ẹ wo bí nǹkan tí ó dà èyí tí mo fẹ́ sọ gangan kì í ṣe pé ẹ̀rù kàn ń bà mí o nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ gbára wa lẹ́nu ká mọ gbára wa lẹ́nu báyìí kọ́ gbá mi lẹ́nu kémi náà gbọ́ lẹ́nu ká kẹ́nu sẹ́jẹ̀. Oh my jeez. Wetin Musa no go see forget. Ẹ jọ̀ọ́ kí mo gbọ́ tẹ́ sọ yìí. Nǹkan tí mo fẹ́ fàyọ gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ́ fẹ́ra wa kí n gbé ọ lọ sórí bẹ́ẹ̀dì kájọ gbéra wa kí n gbé ọ báyìí bíi happy sick birthday. No, ẹ jóná kí ló sọ́nsìn. Mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ́ fẹ́ra tánà nù síra wa báyìí pé. Ṣó ya wèrè ni ṣé kò ṣe ẹ ni irú ẹ̀ sí èmi wò jẹ́ kí n wá wọ̀n ẹ láyéláyé ẹ kí mo sọ láyéláyé ẹ tó bá tún rí tó dá mi dúró bó tí mo máa ṣe fún ẹ wàá rò pé tírélà ló jam ẹ ní rubbish. Mo gbé o yé ọmọ pa mi lẹ́nu ni lórí pé àfẹni ló fa gbígbá ipa àjẹmọ̀ bóyá àwọn èèyàn ń wòyàn ó tún lèmi ò sí level àwọn wà ní level rẹ o ẹ lákùn ṣe torí pàkùkà kí làwọn level rẹ ọmọ ẹnu gbà kò sí wàhálà ní wàhálà ṣé bó gbá mi lẹ́nu ó ti yé mi tí bóyá ọkùnrin lójú obìnrin lọ ni bóyá obìnrin lójú ọkùnrin lọ ni ẹ ń jẹ kọ mà irọ́ ibi ìbáyìí ni mo ti wá dóde jẹ́ ń dóde lómi. Sorry.
lady kan ni mo bẹ̀rẹ̀ me actually Morocco, but she's not too tall, she's not too short, very fair, very beautiful, slim kind of. Arinola lebe. Oh. Yes. Arinola. Right. Okay, it's nothing serious. See, I just we have to realize more about it. You don't always give me that attention, in as much as I really want to speak to you. I'm not going to be based on several occasions, but you didn't even give that chance at all. So, what else can I do? Since this is someone I really want to be friends with, so keep tracing me till if you get to pay. You be by long way. Wait, hold on. Kill something. You all traced me. Wait, why does she trace me, Kiri? Kilo fake man, are you trying to kidnap me or what? Kidnap? How did we get there? Come on. See, I want us to be friends. And then since you have the opportunity to even talk to you on the street, maybe I can talk to you one-on-one in your house. You want us to be friends? Yeah. Joe, Kini, friendship, ọkùnrin àti obìnrin. Yeah, I don't see the friendship between you and I. I am not interested. Shotigomi. And then let this hold on. Let this be the last time. Don't mattress me, Kiri. I don't like such things. Okay? I cannot be your friend. See, in fact, we can never be friends. Don't say that. I mean no harm. It's nothing. There isn't anything wrong in being friends with a female. So. See, I don't know you, and I cannot be your friend. I repeat, I cannot be your friend. Excuse me. Ikú owó tàn lé o, bẹ́ẹ̀ ni ó padà lẹ́yìn ẹni o. Ilẹ̀ pa àkọ́kọ́ o. Iná ń jó lóko máa jala, ní yóò ṣòfófó máa jala. Iná ń jó lóko máa jala, ní yóò ṣòfófó máa jala. Ilẹ̀ pa. Kí ló máa ṣe ọ̀rẹ́ ẹ̀ náà? Arinola! Ìfà tó ń bí mi nínú báyìí. Kí ló dé? Kí ló dé tí o fẹ́ rí ọkùnrin sójú? Kí ló dé tí o kì í appreciate àwọn ọkùnrin? Kí ló ṣẹlẹ̀ gangan? Now, mo ní kí n lọ pọ́ǹpù mi. Wọ́n á bọ́sítà, wọ́n á rí wọ́n tọ́ black guy, wọ́n ṣáà wà. Nígbà tó wọ́n ní ta ló ń béèrè. Ó ṣáà describe ó ní ẹ̀wọ̀n béèrè báyìí ó pupa ó ṣe kíní kan ní òkè Arinola ni wọ́n béèrè ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ wọlé ó dẹ̀ lọ pa Arinola wá tẹ̀yìn ló fi bọ́ síta pẹ̀lú mi o mo wá dúró sí ẹgbẹ́ kan mo rí i pé wọn àti guy yẹn dẹ̀ rọra sọ̀rọ̀ wọn discuss all of a sudden mo kàn rí i pé Arinola kàn yẹn sort ẹ̀ tó bá yẹ bóyá yín sort guy yẹn in fact ẹsẹ̀ guy yẹn kàn wọlé ni ó kàn bínú wọlé. Mo ní láti lọ bá guy yẹn mo bẹ̀ sí ní bẹ̀ mo ń bẹ̀ kó ṣá má bínú kó ṣá jọ. Can you just imagine? Meet in fact inú Arinola inú ẹ̀kọ́ tí ẹ̀ bí mi ó wà sí ti room mi ti ẹ̀kọ́ tí ẹ̀ bí in fact no. Ó fọ́ ni òjọ́ ṣé ọ̀rọ̀ àárín ló ń sọ tó ka ẹ̀ lára báyìí. Báwo ni o ṣe ní ká mi lára ọ̀rẹ́ wá ní náà? Kò yẹ kí ọ̀rọ̀ àárín jọ ẹ́ lójú náà because èmi àti mọ̀mọ́ yìí kò ń ṣe ni kò dẹ̀ ń ṣànà. Adẹ̀jọ́ mọ̀ pé ọmọ yìí ò appreciate ọkùnrin.
kò sí oríṣiríṣi ọkùnrin tí ò ti toast ọmọ yìí ṣó gbà ní kó gbà náà bí a bọ̀bọ̀ ráhùn àwọn ìyá jùlọ àbí kílẹ̀ ń pè bí a bọ̀bọ̀ yẹn ló máa gbé tàfẹ́ ọlọ́run ló mọ̀ ó jẹ́ ká sọ nǹkan mi. jọ tó lọ lọ ṣé wo ò ní boyfriend àbí mi ò ní boyfriend wọ́n ṣe dáadáa sí wa náà ó ní láti máa ṣe gbogbo eléyìí for a very long time ó ní láti stop ẹ̀ á ní láti pé jókòó ká bá sọ̀rọ̀ bọ́kọ́tán tó wà sí máìdì mi ni wípé mo fi pé Arinola pé lesbian. Gbẹ̀rọ̀ mi rò bẹ́ẹ̀ ò torí ọmọ yẹn SU ni adẹ̀jọ́ bá gbélé ní so tó bá jẹ́ pé lesbian yẹn á ti máa mọ̀. Trust nobody. Trust nobody. Kí ló dé kí lọkùnrin ṣe fún tó tó yẹn wá tẹ̀ ṣe lè á tẹ̀ fáwọn èèyàn ní chance what happened. sẹ́rí wọ́n ń tèrà bá fi ni pé èèyàn máa wọ̀n dànù ẹ jọ torí Ọlọ́run ẹ má bínú ẹ tó bá béèrè pé kí lèèyàn ó ṣe kí lèèyàn máa ṣe fúru wọn náà ẹ àlàyé sẹ́yìn gbogbo ìtẹ̀ ń sọ yìí kò yé wa rárá àṣírí la bẹ́ fún yín àwa rèé èèyàn wa lẹ jẹ́ kò sígbà tẹ́ rí wa tẹ́ ẹ gbé fún wa tẹ́ ẹ ṣàyè fún wa ẹ mọ̀ kọ́ ṣe nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ní kẹ́ sọ fún wa káà lọ dábẹ̀ rú sẹ́rí bẹ́ẹ̀ ti sọ yìí ṣé ẹ mọ̀ pé obìnrin àtẹ̀yìntàn lásán òun ló yẹ̀yẹ́ mi ládùúgbò èmi ọmọ pé kéèyàn kan sọ fún yẹn pé mo nífẹ̀ẹ́ rẹ o mi nífẹ̀ẹ́ o já máa fẹ́ ra wa o ìgbà tí ni àbí kò là. àlàyé gba ẹ̀ tí ẹ tó gba ẹ̀ tí yẹn ṣé ìwé ni àbí òmìnir gba ẹ̀ tí fẹ́ mọ̀. ó mú gángan ní jàre ó mú ló ti ṣẹlẹ̀. kí lẹ fẹ́ ká ṣe fún ṣé ká pa ni. wọ́n lọ bá a lè yanjú ẹ̀ mi tẹ́ máa yanjú ẹ̀ kò lè wúlò fún ẹ kò lè wúlò fún láyé tó àmì kẹ́lá yìí kò fà ń di tèèsì yẹn kí ni ọ lè pa àṣẹ sílẹ̀ báyìí fàlàyé kàyájẹ́ sí ni pé ẹ̀ jábìn ó yí sí kókò jábìn. nǹkan tèmi kàn fẹ́ ni pé bẹ́ẹ̀ sì bá mi gbé tẹ́ bá ti bá mi gbé kémi kàn sá yọ tójú mi kó mẹ́ tí bá ti yọ tójú mi kó mẹ́ ó ti tán. ok nǹkan tí bàbá fẹ́ nìyẹn ó ti dán ni. kí nǹkan sọ fún un pé sọ́ọ́rí o àjùlọ tí mo fi jù ọ́ lọ ni mo fi hàn yàn gẹ́gẹ́ bí orúkọ mi pé àjùlọ ohun tí mo fẹ́ ti fún un. kémi kàn mo tójú mi kó kó sì máa bá tiẹ̀ lọ. ó ti ṣe é ṣe. ṣé wàá rí dítẹ̀sì ẹ̀ ni pé. kò lè gbà rárá ẹ má wòye dára yín láàmú. àbí Arinola tẹ̀mí mọ̀kọ ni tẹ bá mọ oríṣiríṣi ọkùnrin tó ti toast ọmọ yìí ẹ má dára yín láàmú jàre kò ní dá yín lóhùn. kò lè gbà ló sọ ni Arinola ò ní gbà èmi ò tí àwọn ọmọ kan tó ṣe Arinola yìí pé bí ayé tó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin ti jíù tí wọ́n ti ṣèkà fún báyé tó wá wáyé wọ́n ti mìnà àwọn ọkùnrin o kò fẹ́ rí sójú rárá bó ti wù kó mọ kò lè gbà o. no what I get kan tó mọ̀ sọ ṣe ọ̀rẹ́ tí yín nìyà máa ní bẹ́ẹ̀ ṣe máa bá a sọ tó dẹ̀ ní kọ́ sí i pé wọ́n yẹn jí fún ẹ̀ náà wọ́n yẹn dẹ̀ wà òkè so ó dàbí kí ọkùnrin nídìí wọ́n máa bóyá máa bá ẹ sọ pé pẹ́rọ̀ that guy like you just wọ́n kọ bá mi kọ àwọn ẹ̀ lè bọ́rọ̀ yín sọ̀rọ̀ tì náà being your friend obìnrin sóbìnrin wọn náà tẹ̀lé bọ̀bọ̀ yẹn o wọ́n yẹn wà ń bẹ́ ọ àti náà kí n yẹ. ẹ wo bros kò lè gbà èmi mọ̀ pé lè tọ́jú ẹ̀ àmọ́ kò lè gbà kò lè fẹ́ yín. ok bọ́ tá a bá ṣe báyìí nǹkan ní pé o kò sì yẹ fún mi ní link àbí key tí mo lè fi bá sọ̀rọ̀ o kò fún mi ní audience bá kò wá àkọjọ full lásán 100,000. 100. 100,000 fún Arinola àbí fún àwa. Each of you 100, 200 ó kéré gan-an. ṣé serious. owó tí ò ra ọgbọ ọwọ́ mi ó gbé mi gan. ẹ dúró ẹ serious abẹ́ ṣeré tó bá ti jọ̀rọ̀ ogbó èmi ò ń fowó ṣeré o gbogbo èèyàn ló mọ̀ mí mi ò ń fowó ṣeré rárá. Pero look now you no smell am. ẹ ta soso tó bá ti gbọ́rọ̀ owó dé. no gbóòórùn ẹ ni o ó dẹ̀ sí ọ̀pọ̀ oníkàtà ó wà nílẹ̀ bí ẹ̀pẹ̀ ṣe sáré flash ẹ ẹ má ṣe ṣé wàá pè fún mi ó máa dún bí no be say this thing I no dey know ẹnu mo kó láwọn bọ́ọ̀sì yẹn. ẹ wo kémi tó mọ̀ bí ẹ ta sánsán ẹ jẹ́ kí level yẹn wọlé kówó kọ́kọ́ wọlé náà èmi máa tó mọ̀ bí ẹ ta sánsán bó dẹ̀ sọ ẹnu ni. ó yá mú wa mú fígọ̀ yẹn wá. anyway tẹ bá ní kí n pe nọ́mbà yá 080. account number ní kí n ṣe phone number. ẹ má fi owó máa ń ó ní bó ṣe máa ń ṣèyàn lọ́pọlọ anyway ó yá 00 63 48 06 báńkì ni ẹ. GTB àwọn nọ́mbà ti ẹ jẹ́ wo fóònù mi ó yẹ kó ti wọlé. má ti wọlé lóòótọ́ ẹ máa padà ta sánsán 100k. no for hearing pé ó kọ̀ tiẹ̀ máa ń kọ́ jókòó bá mi sọ ìjọba tá bá tó wá sọ̀rọ̀ màá tó top ẹ̀ up it's small mo kàn jẹ́ lára àwọn guys who like ariwo mi ó ń ṣe làwòlà ó yẹ kí mi náà think kí n wọ gold but no I don't like that kind of life I just stay cool there you know. mi ń ṣe àwọn fẹ́ mi. ọmọ kò tó ṣe ó jọ pé serious
nǹkan yọkan mo mọ̀ pé Arinola máa ń láì Ọ̀rẹ́. fi ẹ́ńtà. Kí ni ìbọn? Arinola láì kó máa ka novel. Pero. Ọ̀gá, Arinola kí la rí gbọ́. Ilé tó ń sá mi kí ló ṣẹlẹ̀? Mo ti notice ẹ láti bí 2 days ago báyìí. Mo ń ka novel kan. Yeah. What's the title? Check it out yourself. Is it good? Yes. Bọ́lú máa kà tó ọ̀dẹ̀ yá mi. Anyway, mo ti kà tún tẹ́lẹ̀ tó kàn tó ń túká ni. Ẹni tó lè yá mi náà máa tó débi ìgbà mo ti ní kó wá gbà pẹ̀ fún rẹ̀. No, má ṣe bẹ́ẹ̀ náà. Ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? Tíyàn yẹn bá ti dé sí wá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ fẹ́ sáré tí má ti kà tó wọ̀ á dà padà. Ṣó ti gbọ́? Bọ̀ kí ló máa ṣe náà? Kí ni tó pé tó bá ti rí novel báyìí? O máa ń lose control. O fẹ́ kí ló dé? Ìwọ náà wo náà ìwọ nǹkan tó ti kà tó tún kà. That means it's very interesting. Yes, very interesting. Oh, dẹ̀ yá mi jọ nítorí Ọlọ́run. Pluralistic pero. Ṣé ìyáfàdà? How you doing? Afana, sure wa. Ojú no. What's it? Are you okay? I'm fine. Kí ló ń ṣẹlẹ̀? So, ẹni tó ní novel. Oh, please, can I borrow your novel, please? Oh, wow, yeah, you can. Only fún kókà náà, why not? Ní sùúrù, jẹ́ kí n mú fún ẹni tó yá mi. Sẹ́ni tó yá mi náà, àwọn àmú fún ẹ. So, mi ní ẹni ìṣòro yá gbàgbàgbà. Ṣé wọ́n ti kà tán ni? Why are you doing like this? Don't wait for me, she. Alright. I'll give you, but how much is that for that? I was thinking I give you my number and then tó bá ti kà tán you call me and drop it. Oh, okay, no problem. 0. Oh, please, hold on. Okay. 0. Yeah, 59 59 199 Okay. 301. My direct line, actually WhatsApp line. Oh, they text me anyhow. I just see. Okay, no problem. Thank you. What's your name again? Seyi. Okay. Seyi. Seyi ni sasa. Yeah, Seyi fun, yeah, you know. Yeah. You can read it. Interesting. I have other novels, you know. Really? I'm a reader too, so I read a lot. Get more around. from you. How many would you like to get? Like, I don't know, as much as you have. so you read a lot. I get so excited. 150. They're all right. I am hot and you are not. I am hot and you are not. I am hot and you are not. Gbogbo náà fẹ́lẹ́fẹ́lẹ́ bí àmàlà tó ti lọ gògó. Ọmọ! Mo jáwèrè, àti mo jáwèrè gan. Àwọn ènìyàn jáwèrè tán mo jáwèrè pa. Ṣé o serious o? Kí ló rí? Instead kó jókòó, kó fàṣẹ, kó lè lówó lọ́wọ́, obìnrin ló ń tẹ̀lé kiri. Àlàyé Èkìtì jìnnà sẹ́kọ̀ọ́, kò yẹ kó má sọ bẹ́ẹ̀. Gbàgbé gbogbo yẹn. Èmi sọ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀. Èmi sán lórí gan. Èmi aláàánú yẹn fi májèlé rò fọ́. Èmi fún ara mi. Ok, jẹ́ wá já ẹ̀ jẹ́ kí n jẹ́ fọ́ ẹ lẹ́nu. Ṣé wọn kọ́ tó ń pè ní Arinola ẹ̀? Àwọn ẹ̀ ti gba nọ́mbà. Mi sọ̀rọ̀ ẹ̀ fún lánàá rí. Ṣé mi pariwo ẹ̀ fún ẹni? Ó gba nọ́mbà mi dé kó wá pè mí, máa bá mi fún máa sọ̀rọ̀, máa text máa WhatsApp, ó lè pè kí ọmọ afárá yóò àtò. Ọ̀la ọmọ yẹn gba nọ́mbà mi tó ń dúró re tán ni. Kò yí rí ẹ̀ mi nọ sí ọmọ yẹn kó jẹ afárá bá lè máa jẹ́ kankan jọ wà lórí ẹ̀ 08259 tètè lórí fóònù ẹ̀ lọ́wọ́ kan. Ok, ṣé torí pé ìwà àti Fọlá ti bet 500,000 naira ní ìsìn? Òun ló jẹ́ kó máa sá kiri títorí obìnrin. 500 yẹn mo ti jẹ ọmọ yẹn náà máa tún jẹ ìwọ ọkọ jẹ fẹ́ tán sáìbẹ̀ tì ní ṣé wà náà ní ká tún lọ bó máa wá mi wá gbàdé ọmọ yẹn máa wá lóòótọ́ máa jókòó sókè máa gbé ọmọ yẹn wá ọmọ yẹn dúró ọmọ yẹn mọ́ ju báyé ro lọ. wọ́n sọ pé ọmọkùnrin bọ́kùnrin sọ̀rọ̀ kò ráyè tọkùnrin kò ní wo jẹ́ anybody wo mí làṣẹ mi ìta ṣé ògbóòrùn ẹ̀ oníkàtà ni ó máa wá mi wá wọn ẹ̀ ó lè ní tó yẹn èló ló máa filẹ̀ ó máa wá mi wá. ìyẹn ò kì í ṣe problem tèmi. kí wọ́n á problem tiẹ̀. client tèmi bá fa yẹ kó ti pọ́n kàtà ń wá bá fa èmi wèrè kankan ní mọ́ṣẹ́ wèrè yóò jẹ́ kí n bẹ́ẹ̀ bá sọ́kó bẹ́ẹ̀ mú bóyá ọ̀sẹ̀ pọ̀ àwọn náà máa tọ́ba tí kí ni bá pọ̀ jù lára kò dá máa ń fà ṣojú o àkọ́ máa lọ́nu mọ́lẹ̀ ni.
kò dẹ̀ da oníyàngún ò ní pé hello. Hey you. Àárín wealth. Àwọn olóyìnbó wọn sọ wípé middle of wealth. Àárín ọlá. Seyi, your mouth is too sweet, Joe. Ọlá mentor lọ́wọ́ ni wọ́n wé tutù. I hope that you're not factoring me. Ọlọ́run kú iṣẹ́. Ọlọ́run parí iṣẹ́. No, me in my life, ká sọ pé mo ti rí 10 beautiful girls in my life. Really? You're either number 1 or number 2. Oh, because you're first to second. Maybe after my mother. Okay. Are you serious? Oh no, pretty. Kí ló dé? Then for the fact that you want like Oma kàwé yẹn, Oma ń tọ́ orí mi on. Tó bá yẹ pé mi lọ́lọ́, kò tó pray tán màá ti gbọ́ because bí voice ṣe ń wọ̀ mí lára gan, ó dàbí àwọn ọ̀rẹ́ wa ní tọ́ni ọ̀nì o. No, I'm not flattering you. You're so pretty. I'm sure pé mommy ló máa jọ. That's a joke. I have another novel. Money new collections mo should get, and then Omidan tó bá lè kà yẹn náà. Oh my God, I'm super excited. Is it romance or action? No, kì í ṣe fiction o. It's romance really, romantic story ni. But my love it. Romance. Yeah. Okay, I'm super excited right now. Okay, you know what will happen? Jekin Kai, don't allow me. Don't think about Gato. I will come right away to take another one. I have something with the family as gift. A nice story, so I like. See, I'm blushing. Really, stop. That make my drop go. To a village, your customer care. You want to order you. All right. Later. It's all right. So I'll see you soon, right? Okay, Maja, come on, no problem. Bye. Auntie wa, ẹ jọ̀ọ́ ta lẹ bá sọ̀rọ̀. Seyi, of course. Seyi. Yeah. Arinola. Ibo wà ní ìwà tí Seyi di ọ̀rẹ́ tó dé pé ẹ bẹ̀rẹ̀ sí ní bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ ti ń fẹ́ra yín or something like that. Come off it. Kò sí nǹkan kan láàrin èmi àti Seyi. Seyi kàn jẹ́yàn tó wà very funny. Ó máa ń jẹ́ kí n rẹ́rìn all the time. And moreover, I was going to share our new novels. Only believers. So I can't wait to have them. But other than that, Emi àti Seyi, we are just friends. Just friends? Oh yeah. Udemba sọ̀rọ̀ lórí fóònù bẹ́yìn. Pero Ani Seyi is a funny guy. Oh man, crack me up, Goni. Arinola, be careful. Just be careful. Please. All right, babes, no problem. Don't fall in love with him. You know me, I can't fall in love with him. Anyway, our being a thing me, so tomorrow is all right. So I need to go see them now. Oh, okay. So when are you back? In the next 3 or 4 hours, I should be back. Okay. I'll wait for you here. Okay, baby. I'm going to text me. Oh my God. Kíkẹ́. How far now? Mo wà jàre. Pero Sọlá ò tí dé ni. Kò tí dé o, bọ́ mo ti pè ń sin Ọlọ́run tí ń bọ̀ nílé. Okay. Èmi fẹ́ sáré dé ọ̀dọ̀ Seyi kí n return novel ẹ̀ fún. But tó bá ti dé sọ fún mi pé mi ní pẹ́ ṣá, ṣùgbọ́n. Bẹ́ẹ̀ tí rí. Ṣọ́ọ̀fì novel ṣọ́ọ̀fì ṣe ẹ̀ nì. We'll actually have to return this because mo fẹ́ gbà mí lọ́wọ́ ẹ̀. See you. Ọlọ́ àpò ẹ̀yọ̀ ṣáà máa pẹ̀. All right, darling. Lọ́gbọ̀n every time. Wọ́n mọ̀ kò tó ń rìn bẹ̀. Ẹ ọjà o. Hello, ta ló sọ̀rọ̀? Hello. Kí ni ṣe wọ́n lọ fún? Gbé bóyá kó gbé fóònù fọmọ ìyá náà. Àjùlọ ní sọ̀rọ̀. Àlàyé tó àlè bàbá àgbàlagbà. Ọmọ ìyá náà wà ń bì. Sikélébé gan ajọ wà ń bì náà wà lábà. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé sẹ́rí ọmọ Arinola tí mo sọ fún yín ó ti jáde báyìí.
ó ti jáde ẹ sì ti jáde báyìí kẹ́ lọ gbé kẹ́ mọ́ gbé bọ̀ níbi tí mo sọ fún yín o. ìgbà ẹnu sọ ọmọdé yẹn ti jáde torí kí n béèrè pé ó ti jáde ipò ọmọ ìyá náà ti wèrè kejì tẹjọ́ tẹ̀lé yín onírúgbọ́n wèrè. ókè aláyẹ kò sí wèrè sí bàbá yẹn náà lẹwà àwọn agbèdè bẹ́ẹ̀ ń sìn sí. ẹ ó yá ẹ má pẹ́ Arinola ẹ ó pupa báyìí èmi mo sì fẹ́ sọ ọ́ de àfin ẹ̀sìn olórí ibú ṣé mo sọ fún mo ní àjùlọ lórúkọ mi kò fẹ́ gbà nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún olóògbére làwọn obìnrin mi o wọ́n máa nífẹ̀ẹ́ jìnnà wọ́n máa lọ ra kùkúmbà olórí burúkú ṣé kùkúmbà tó wà lọ́dọ̀ tí wàá ti tán ni kùkúmbà tí mo lè tà fẹ́yàn bíi 500 tẹ́ẹ̀mọ̀ pín ẹni tí ó la ó là ń bẹ̀ ẹ kàn máa mú ọ̀bẹ wá láti gé ni. àjùlọ ni pé àjùlọ ní ọmọ ilẹ̀ yẹn ti jáde sí pé kásáré lọ ka mọ́ ibi táwọn sọ yẹn ká máa gbé bọ̀ abáwọn ní abáyẹn. tíṣẹ́ bá pẹ́ sẹ́ni kan ń pẹ́ṣẹ́. movement lọ́wọ́ kan gbà yẹn. ó dẹ̀ pa yẹn ṣe àjùlọ àti ọgbọ̀n fún ẹ ṣé àjùlọ mọ nọ́mbà tiwa ni tó fẹ́ pé olúwa ń pè. aláyé lè ti try nọ́mbà yẹn kó má lọ lọ́ọ́ pé. ta 4G mò ń lò tí òfin lọ 4G mò ń lò. àlàyé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká yìí ti lọ kó tó jẹ́ wá máa lùzọ ọmọ ẹ̀ òkè yé níbẹ̀. àbí lọ́wọ́ kan movement. ọ́fíìsà mo ń dá yín lóhùn. mo rí pé ojoojú ọmọlúàbí mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí ń bá bí ẹ máa ṣòótọ́ pẹ̀lú ẹ. ìbéèrè ọkàn ni mo fẹ́ bí mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn bó ṣe jẹ́ gbogbo. kí ló dé ẹ fi pa Arinola? ọ́fíìsà ẹ mà ní rógun àdùn mọ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí adìyẹ lásán mi ò lè dàpá bílíńtà sí èèyàn ẹlẹ́ran ara bí tèmi mi ò mọ nǹkan kan pa ẹ̀ àti wípé Arinola tá à ń sọ yìí mi ò dá mọ̀. ẹ ṣe kí ni? mi ò dá mọ̀. so ẹ ń sọ fún mi sí pàwọ̀ ọlọ́pàá àmọ́ṣẹ́ wa níṣẹ́ àbí abẹ́ rò pé àmọ̀pẹ́ ilẹ̀ pa ni ṣé ẹ ti gbàgbé pé ọjọ́ tá à ń sọ yìí ilé yín ni Arinola wà. lóòótọ́ ni kò dọ́dọ̀ wa. nínú investigations tí a ṣe a rí pé ọ̀dọ̀ ẹ ló ń bọ̀ ìwọ ló fẹ́ wá fún Nobel and besides kí ni relationship tó wà láàrin yín méjèèjì. ok ọ̀dọ̀ wa ló ń bọ̀ fún wa fún mi ní Nobel bọ̀ wá àpàdé àrí kò mú wá then kò sí relationship kankan láàrin wa ju wípé àjọ ń kàwé lọ àjọ máa exchange Nobel máa fún un náà fún mi àjọ máa ń kà we are just strictly readers readers and leaders. àwọn àmọ́ relationship tó wà láàrin méjèèjì. kí ni relationship tó wà láàrin wa. no ẹ sọ tẹ bá mọ kọsọ ẹni ṣe kọ́ dàbí pé máa bà mí nú jẹ́ sí ni I just lost a friend that àjọ máa ń kàwé àjọ máa ń share ideas àjọ máa ń rub minds together. And I can't see her anymore. Hey, yeah, you understand? Because you won't go through. Like, I can't see my friend. You just want me to remember what is lost. Can you do that anymore? Mo rí pé o ṣetán àti help wa lórí investigations wa rárá. Help wo lẹ fẹ́ kí n parọ́ mọ́ra mi kí n sọ nǹkan tí mi mọ̀. Ṣé ló kò dùn mí pé mi ìlọrin mi dájọ́ máa ń kàwé mọ́ ni. Ẹ ṣàkórí kóòsù là ń sọ. Ẹ̀yin ò ní bosom friend rí mi. Ẹni mi help mi. Ó rí ẹ̀bùn fẹ́ ṣe ní ìparọ́ mọ́ra mi ni. Mi ìrìyàn mi. Anyway, kẹ́kọ̀ọ́ jọ kàwé ní àbí. Reading, just strictly reading. Mi ò. Mo nǹkan tí màá ṣe. Officer, Terry, kò sí nǹkan tó fẹ́ di tí mo ti fẹ́ sọ. Nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn. Ẹ ṣe lè expect mi kí n parọ́ nǹkan tá a ṣe ká parọ́ ìmúra wa náà kò work now. It's not making any sense. Mr. Fola. Ẹ jẹ́ kí n rán yín létí nǹkan. Ṣé ẹ gbàgbé pé ọjọ́ tá à ń wí ọ̀dọ̀ yẹn ni ọmọ ẹ sọ pé òun bọ̀? So nígbà tó wá dágbére pé òun ń bọ̀ lọ́dọ̀ wa ó wá mí pé ó dọ́dọ̀ wa lẹ́ni tá a fojú rí rárá à ń bọ̀ síbọ̀sí pé wọ́n wá assumption burúkú yìí wá pé a ṣe ń jàǹbá àbáwá la ṣe kú pa. Really? Yes, really. Let me remind you something. Ṣé mo pàwọ̀ ọlọ́pàá mọ́ṣẹ́ wa dáadáa? A dẹ̀ mọ́ṣẹ́ tẹ̀ ṣe. Tẹ́ ẹ bá wá gbéṣẹ́ yẹn gan síra wọn, ẹ mọ̀ kó ń jọra wọn. Lọ́nà wo ló gbà jọra wọn? Àti fraud àti à ń pààyàn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mọ́ra wọn. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ ọlọ́pàá
ẹ̀gbọ́n ọlọ́pàá ṣọ́rọ̀ lẹ sọ lẹ́nu. How does fraud and murder àti murder case báwo ló ṣe papọ̀? Báwo ló ṣe papọ̀? Yes. Báwo ló ṣe papọ̀? Ẹ wo ọ̀gá ọlọ́pàá nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn, mi ò lè parọ́ nǹkan tí mi ò ṣe. Nǹkan tẹ́yìn mọ̀ lẹ ti sọ yẹn. Bẹ́ẹ̀ni. Ok, ẹ má wọrí. Ó dàbí ẹni pé torí tọ́ṣọ̀ ò tí wọ̀rọ̀ yìí ni. By the time tá a bá bẹ̀rẹ̀ tọ́ṣọ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ìtẹ̀mọ̀lẹ́ máa sọ. Ẹ ṣé màá wá parọ́ nǹkan tí mi ò ṣe múra mi. Ṣé mọ ifáìlì táwa ń ṣí bíbá? Nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn sá. Ok. Mr. Jùlọ, nínú investigations wa, a rí wípé ẹ̀yin náà wà ní ara wọn tí wọ́n ń dún màwúrú mọ́ Arinola tó fi dolóògbé. Ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn. Ẹ má da ọ̀rọ̀ papọ̀ mọ́ mi lójú. Threatening yàtọ̀ sí pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn báyàn sọ̀rọ̀ fẹ́ wò. Kò sí ẹ̀ṣẹ̀ wà mí pé kéèyàn nífẹ̀ẹ́ nǹkan kó béèrè pé àmọ́ nífẹ̀ẹ́ kíní yìí o. Lóòótọ́ ni ọmọ wù mí o, mo bá ọmọ sọ̀rọ̀ o. Bóò ló ṣe wá jẹ́ threatening? Mr. Jùlọ, ṣe rí ọkùnrin ni mí. Mo mọ ọkùnrin ni yín. Ẹ dẹ̀ máa wọ ọkùnrin tó bá dọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé wípé a nífẹ̀ẹ́ obìnrin. A nífẹ̀ẹ́ obìnrin. Kò sí nǹkan tá a lè fi wá o. So ó possible yẹ pé kò nípasẹ̀ gbìyànjú pé fẹ́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  lẹ́ti lọ ṣe núrò lẹ́ti lọ ṣe nǹkan tó jẹ́ kẹ́ ṣe. Ẹ gbà mí kẹ́. Tọ́mọ lọ́mọ fi kú. Ẹ mọ̀ gbà mí irú kọ́fì wo lẹ fi lọ mí. Ẹ jọ tó lọ lọ ṣé ẹ̀yin náà ti sọ pọ́kùnrin ni ṣé obìnrin téèyàn bá sọ̀rọ̀ ní tó wà ní life tí kò wá gbà nígbà tí bá wá sọ pé mo fi ṣe kàkà kíkú mọ́ jẹ ṣé mo fẹ́ fẹ́ òkú ẹ̀ ni. And again a gbọ́ pé ẹni ọ̀hún bọ́ọ̀sì kan tí ẹ máa ń bẹ̀ níṣẹ́ kó má jẹ́ pé nítorí little change ẹ máa ń fún wọn guys yẹn pé kó fi jẹun lọ́sẹ̀ wò pé ẹni tó ń bá wa fẹ́ yàn ẹni yóò gbà fún lọ́sẹ̀ lọ gbèjà yín jà. Ẹ jọ tó lọ ẹ jọ bọ̀dà ẹ má finú mi mọ́ jẹ́ o ẹ má finú mi mọ́ jẹ́ o àwọn bọ́ọ̀sì wo èmi ò láwọn bọ́ọ̀sì kankan ṣé wọn ṣe politics kì í ṣe pé mo fẹ́ ṣe union èwo làbùdó mọ́ kó bọ́ọ̀sì káàkiri àwọn tẹ̀sán wọn ṣe bọ́ọ̀sì mi àwọn ọ̀rẹ́ mi ni. ẹ ní sùn kẹjẹ kẹjẹ kí n bọ́ǹjà rẹ. Adé ń yí sọ̀tọ̀ ẹ̀yìn mi sí kúrò kí ló ṣẹlẹ̀. Ẹ ṣe kí wọ́n parọ́ nǹkan tí ì ṣe mọ́ra mi ni àbí kí ni báyìí. Mr. Jùlọ ẹ gbìyànjú àti ràn mí lọ́wọ́ kí mi náà lè ràn yín lọ́wọ́. Olùrànlọ́wọ́ la jẹ́ fún wa. Nǹkan tí mò ń béèrè yóò ti tó nǹkan kan. Mo ṣe ṣiṣẹ́ ni o mi mọ bó ṣe jẹ́ o mo ṣe kí nìkan mi ni o ó simple. Mo mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ simple ni àpọ́bẹ́ tí ń bá mi mú ike ṣe simple ìyẹn ni pé ẹ lè rope mi o because ẹ ti fẹ́ máa rope mi o. Mo ní mi ò láwọn bọ́ìsì. ẹ wò ṣe fẹ́ gbọ́. Mo ń gbọ́ yín. Mo ń rò wípé ọmọlúwàbí ni pàtàkì ni ò jẹ́ kí n fọwọ́ kàn yín àmọ́ náà mo ti rí pé nǹkan tẹ́ fẹ́ ni pé ẹ fẹ́ wọlé lè màdé lò fún yín apààyàn ó pààyàn dẹ̀ tún deny. Mi ò deny tó bá jẹ́ pé ní nọ́mbà ọ̀run ni ẹ̀ bá pè é sorry èmi ò mọ bẹ́ẹ̀ sì lè wádìí ṣé bọ́ máa rò òkú ẹjẹ́ kan lọ́rọ̀ àbíbá ọmọ ológun. Mi ò ní bẹ́ẹ̀ jiyàn tó bá jẹ́ ọ̀lọ́ pa bó jẹ́ ọkọ̀ ló pa mo mọ̀ pé tọ́wọ́ bá bà ẹ́ wàá sọ tẹnu ẹ̀. Mo máa tó sì dáràn o. This is lockdown. Binanjo loko majala niyo ṣòfófó majala. Binanjo loko majala niyo ṣòfófó majala ilẹ̀ pa. Ẹ̀yin ẹ lè wá padà báyìí tí ẹ kì í tètè máa lọ ṣe àṣà ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà so àwa náà ń ṣiṣẹ́ àdákẹ́ so owó bá dẹ̀ ṣe jẹ́ máa jẹ́ kẹ́ mọ̀ and again ẹ má gbàgbé láti máa jẹ́ kí n tètè máa mọ anything tẹ́ bá gbọ́ ọ bí ẹ rí any suspense kankan ẹ yìí ti jẹ́ kí n mọ̀ so alẹ́ gbègbèsẹ̀ lórí ẹ̀ ó ti yẹ. Ẹ ṣé gan ọ̀gá ọlọ́pàá ẹ wo a need láti mọ ẹni tó pa Arinola àṣírí ẹni náà gbọ́dọ̀ tú. Dandan nìyẹn káṣírí ẹ̀ tú torí pàwọn náà sinmi ìwádìí dẹ̀ ń lọ lọ́wọ́ iṣẹ́ òjò ẹ̀dọ́ lọ́fíìsì tiwa náà so ẹ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́mi kan máa gbà yín nímọ̀ràn ni pé any suspect tẹ́ bá ti rí àbẹ gbọ́ pé wọ́n sọ pé ẹ jẹ́ kí n tètè mọ̀ please so àwọn náà lè gbé ìgbésẹ̀ lórí iṣẹ́ wa à ń lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ so thank you very much kẹ́tẹ́kẹ́ yá.
nǹkan tó ń béèrè lọ mi nǹkan tó lágbára ni. Who risk for my profession but a ti pẹ́ fúnra wa tí mo bá release àwọn guys friend ó wàá show mi pé there won't be any problem ẹ dẹ̀ máa kó wọn padà wá. ó sì sọ Táíwò èmi náà mọ̀ àmọ́ wò ó sórí tó wà nílẹ̀ ẹ jẹ́ á ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí ibi tí rí ilé ìtẹ́kọ́ àwọn arákùnrin ìtẹ́kùn sáhàmọ́ yìí ó ti tó gẹ́ ọ̀dà láti jọ ìtẹ̀ tí ń bá wọn fà tẹ̀tí ní kí wọ́n jẹ́wọ́ èwo ló jẹ́wọ́ nù wọn àmọ́ tí n bá kó wọn débi tá à ń lọ Táíwò tí n bá kó wọn débi tí mò ń lọ yìí wo ojú ọgbàgádé ni fúnra lára wọn báyìí ni wọ́n fẹ̀nu ara wọn kàkú tó pa wọn mi bẹ́ẹ̀ ni mo sọ fún un. ṣé orí nǹkan tí mo fi kọ̀ǹkọ̀ pẹ̀lú ẹ̀ ni pé agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olókèrè kóńgbàkóńgbà orí kóńgbà tó bá lè ṣe bó ṣe sọ tó dẹ̀ lè wọ̀ ó máa fi náà ní promotion. ibi tí mo lọ gangan nu torí wípé tó bá ṣe tán ní ìsìn tí wọ́n bá jẹ́wọ́ yóò fún wọn ní gbéga ń fòrùn ti wọ́n náà pé ìwọ rẹ o akọni rèé láàrin àwọn wèrè mẹ́rin. wọn ò sì ní kú sọ̀hún. torí bàbá ti gbà wọ́n ní ìsìn tá a bá kó wọn lọ bí tá à ń kó wọn lọ tí wọ́n bá ti ṣèbúra tán á kó wọn padà tó tá a bá ti kó wọn padà ó wá ṣeé ṣe ilé tó bá mọ ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀ ó kú sínú station yẹn àyàn àmọ́ pé wọ́n kú sọ́run wọ́n bá ti délé kún kú sí. wọ́n bá jẹ́ ọlọ́dọ̀ tí wọ́n kú tó ṣe sọ ẹ̀ dáa ó ṣe ọ̀rẹ́ mi ò ìgbéga ńlá máa bá ẹ̀. Hello, officer. Yeah. Bring the 5 cases of all those. You no. Come over. alẹ́lẹ́ wọn ò gbọ́ poroporo orí odó ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀ ajágbọ́n rí àgbó kan àgbó tàdí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹlẹ́mọ̀ ń ká o òkòkò mọ̀ ká ara ọfà yìí mọ̀ ká aláka àgbáka wá ń ò sì kárí káwọ́ mú mi kásẹ̀ mú mi ọ̀ka mú ní para èèkàn biribiri lóde àká ìyálaka àgbà babalaka ká ọlọ́tọ̀ wọn kàràkàrà kàràgbàsà agaran fífín awòde ìṣèlú arìnrìn awòde ìjẹ̀ṣà àwọn ní jáwé jímọ̀ wọn ní jímọ̀ ń jáwé mi ò mọ bí àwọn ọ̀dọ́ wọn ọmọkùnrin ti gbó mẹ́kùn péjò rí. ibi tí kanakana bá ti pàjàǹjà ẹranko kẹranko tó bá gbàbẹ kọjá ó gbà àrùn ẹ̀tẹ̀ sẹ́rí bí ọ̀rọ̀ dé dúró yìí. ó yẹ bẹ̀rẹ̀ sí búra báyìí ó yá gbé mi sì kẹ bẹ̀rẹ̀ sí búra. ó lẹ fún ojú ara yín èyí ó kẹsẹ̀ bóòlù kó tún máa kó òtún àbí ẹ ṣe wọ́n ṣe. calm down we go do am. ọ̀yá. èmi Fọlá ọmọ Tóyìbá tó bá jẹ́ pé mo kọ̀ọ̀kan nípa nǹkan tó ṣẹlẹ̀ kí n fọwọ́ ara mi ṣera. wá. ọ̀yá. which kind of water be this sef. omi ayé mi omi ayé lálá. gbé. ìjọba ilá la mọ́lẹ̀. ẹni ọba ṣèké yóò dojú dé ni. èmi Tádé ọmọ Àjọkẹ́ tí n bá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí kí lè gbé mi ni. wá. gbé kalẹ̀ ọmọkùnrin ọ̀yá. sẹ́mi. ìwọ̀n kan. gbé jàre. ẹ jọ̀ọ́ ẹ má bínú sẹ́rí èmi ò mọ̀ pé ọlọ́rọ̀ olómi múmudé yóò wà ń bẹ̀ o bẹ́ẹ̀ ṣé wò mí mo gbàwẹ̀ o. ó gbàwẹ̀. nígbà tó lóye bá wọn mi nísì aago méje ò tí lù bóyá ká fi sáago méje. kò sí wàhálà ń bẹ n tó ṣeré ìwọ kan ti kábọ́nú omi kó o fi kàwọn ẹ̀ ó tán. èmi náà fà á tọ̀ọ̀la tí n bá la sẹ́yìn mọ́ mi ni. búra. mo ti fẹ́ gbé ṣé bẹ́ẹ̀ sùn la fẹ́ mu. wọ́n sì ní ṣe bọ́ máa ṣe gbẹ̀sẹ̀ kò tẹ̀sùn mọ́lẹ̀ èmi àbí káàlì mo ti tẹ̀sùn mọ́lẹ̀ kílọ̀bù. sọ fẹ́ máa interrupt tí ó fọ ni. gbé kan mú gbé. èmi mọ̀ pé babaláwo eléyìí ṣe wọ́n ṣe freedom lè wé o. wọ́n lọ fáwọn fún. kí lẹ ní ká sọ. èmi náà fà á tẹ́lẹ̀. tó bá ṣe pé èmi àjùlọ ọmọ táwa kálítù ni mo bá pa ọmọ tí wọ́n ń sọ yìí. kí ọ̀sẹ̀ ṣe yín bó ṣe ń sojú o. àbí kò sí ọ. sẹ́mi mo pa ni. ọ̀dà tó bá jẹ́ pé èmi àjùlọ ọmọ táwa ni mo kó yọ ọtí. kọsẹ̀ sọ bó ṣe ń sojú. omi ó gbé ọ lọ dandan gan. ẹ dákun. tó bá jókòó wọ nìkan kọ́kọ́ pa ọ́ dànù káàrà ọ̀sán pa ọ́ bíbẹ́. kí ni tí ọ. ẹ wọ. Excuse me, no, it's not done. No, you can't do that. Àwọn ò ní mú ni.
Ṣé bẹ́ẹ̀ mi mo bímọ mi? Ngbà tẹ́ wá lọ́mọ yẹn kọ́ ṣé ńlá ilé lè pa ọmọ yẹn. So ṣé mo lè wùsùn kí n pọ́ ọmọ ni? Ó possible ayé la bá sà. Ọ̀tọ̀. Ọjọ́ ọmọdé kan nù yín bá múlẹ̀ lọ́mọ kò mọ́jọ́ tí ó bá lẹ̀ lọ. Ó yẹ wá máa lérí. Ká máa lọlé. Àmà leader level on pando. Kéèyàn wá láti Ṣàngó kó wá búra ń kòrò. Gbà lọ́ọ̀ mi. Oògùn rẹ̀ abẹ́nugọ̀ọ̀gọ̀. Ọ̀sà òní ò jẹ́ olúgbò ojú ọlọ. Ó gbéra ní ìsìn ọlọ́rẹ̀ ní olórí ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ọjà lálà òwú akutuku ọ̀wú ó ti gbẹ̀lẹ́ gbọ́ ní ìsìn gbéra ní ìsìn. Awo ọ̀kàrẹ̀ láì wo yóò máa ju ọ sí. Àṣẹ wá. Sórí ẹ̀yìn eléyìí tó fún mi yìí inú mi dùn pé o sọ lójú àwọn karambani tí wọ́n wá múlẹ̀ o torí bí o bá sọ ó ṣeé ṣe kí wọ́n tún lọ dọ́gbọ́n àlùmọ̀ nkọ́rọ́ yìí àmọ́ ńgbà tó o ti sọ lójú wọn yà á. Ọgbọ́n àgbà mọ́ lò. Ọ̀kàrẹ̀ láì yóò máa ju ọ sí. Yóò máa ju ọ sí. Tètè o. Somebody help me! Síbẹ̀ jọ. Oh my God! Ti ṣe jù nìyẹn. Báwo lè ṣe ṣe ń sìn? Báwo làwọn tó wà ókè? Mo ṣe, òun ṣe, ìwọ ṣe, ó dẹ̀ ti ṣe, ó wá ní báwo rẹ̀. Ó ti dìde lórí ẹ̀kọ́ ní ìlú padà àkójọ sí ké. Ṣebí ìwọ ló ṣe last. Báwo ló ṣe ké? Ẹjọ́ ló tún mínísítì ọmọ torí àti òun ló délẹ̀ ẹ̀sìn yóò máa gbé gbogbo wa rèé bó ṣe rí rèé. Ọmọ yìí ti lọ. Wọ́n ti fi jà print ọmọ àbá lọ́rẹ̀ ọmọ àdúgbò tó lóbi èmi kú mo ti dìde tipẹ́. O ti dìde tipẹ́. O wọlé àbò wọlé. Ẹni ló ló dìde tipẹ́. O wọlé àbò wọlé. Ẹgbẹ́ excuse mi yẹn ni àwọn tí ọ̀rọ̀ wọlé. Ẹgbẹ́ mi ni màá tó ọ̀rọ̀ wọlé jọ. Ẹgbẹ́ wọlé ti lọ. Ẹgbẹ́ wọlé láti lọ. Ọmọ wá ní. Ẹ̀yin god. Àwọn òdìyàn. Mi ní mi gọ̀ ọ̀tá tó ṣe báyìí. Kílà igbó mi jọ mo fẹ́ lọ́wọ́ bẹ̀ ọ́ ní kó báyọ̀ èwo ni kí la fẹ́ ṣe dájọ́ bá ní kí ló fẹ́ ṣe ni. Jẹ́ sọ pé báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni gbogbo wa ṣe máa ṣe. A máa wá gbogbo wa jọ máa gbé a máa lọ dispose ẹ̀. Ọ̀gáàrùn gbé kiri jọ. Gbogbo wa lé wọlé. Ẹ fà lẹ́sẹ̀ gbé lọ. Ilé ìtì ìṣúra yìí. Ṣé ilé ìtì ìṣúra yìí? Ọ̀gá fọ́ọ̀lù mo fẹ́ tó tọ́lẹ̀. Wọ́n bí ẹni. Wọ́n ní kí n máa mi fọwọ́ kan nǹkan tó tutù. Binanjo loko majala niyo ṣòfófó majala. Binanjo loko majala niyo ṣòfófó majala ilẹ̀ pa.
àkọ́kọ́ ilẹ̀ pa. Kí ló ṣe? Mi ò mọ̀ abẹ́ mi. Ẹ máa pọ̀ ẹ wá lọ wọ̀. Ẹ máa pọ̀ ẹ máa pọ̀. Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Ẹ sáré lẹ̀ ìbò ni. Arinola! Arinola! Kọ́lá ṣẹlẹ̀! Arinola! Ọ̀rẹ́ mi ni! Arinola! Arinola! Kálí màá bá a gbé báyìí! Arinola! Ẹ bá gbé dada! Arinola! Arinola ti dé! Kọ́lá ṣẹlẹ̀! Kọ́lá ṣẹlẹ̀! Láyé! Ó ṣe kótótó yìí! Ó ti ẹ̀ ṣàánú mi. Kọ́rọ̀ ti kú láàbí amọ̀mọ́ mi lára. Ọ̀rọ̀ ìgbà tí lẹ́jẹ̀ ti fi ẹ́ sílẹ̀ tó jẹ́ pé mi nìkan àdágbé àdáfà ni mò ń ṣe lórí ẹ̀. Wọ́n lé ó ṣe lé ìtọ́. Ẹbí mi kọ́, àwọn ọ̀rẹ́ mi ló tì mí sí. Tọ́lẹ̀ bá ti ẹ̀ tiẹ̀ sí ṣó yẹ kó o gbọ́. Ṣó yẹ kó o gbà Tádé. Bàbá ìjọ kí la lè ṣe sí? Bàbá ẹ gbà mí. Ẹ gbà mí lórí ọmọ yìí. Ìyá wa, ẹ má jẹ́ ń tàn yín. Ẹ farabalẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Ọmọ yín ti jẹ̀bi ikú. Ó sì gbọ́dọ̀ kú ni. Bàbá torí ẹ̀ mo ṣe wá bí. Bàbá ẹ gbà mí. Bàbá ẹ gbà mí, ẹ gbà mí, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ má sọ mí dàgbọ́n alẹ́ bàbá. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ọ̀dà tí ọba wa ní ikú mọ́, á rì mọ́lẹ̀ lórí ẹ̀ ni. Bàbá ẹni tó bá rì mọ́lẹ̀ lóye ó ti kú. Mi ìfẹ́ kó kú ẹlẹ́sìn máa rì mọ́lẹ̀ lóye bàbá ẹ ṣàánú mi o. Ẹ farabalẹ̀. Tá a bá rì mọ́lẹ̀ lórí ẹ̀ kò lè nílé ayé gbé. Ọmọbìnrin tẹ́ ẹ dẹ́mi légbodò ó ní àdó ìjàmọ̀ kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló gbọ́dọ̀ gbà wá tí ò bá fi lè gbà wá. Ẹyẹ lọ ṣàṣà lóòrèrè ibi tí ó sì lọ yìí gan ni wọ́n ń pè ní ilẹ̀ pa àkọ́kọ́. A rí gbà bàbá ó máa rí gbà nígbà ẹlẹ́dàá mi máa jẹ́ kó rí gbà ìṣẹ̀dá mi á jẹ́ orí gbà Tádé wo tó kó mi sí Tádé pa mí o Tádé pa mí ìṣẹ̀dá mi á jẹ́ kó lọ rí á jẹ́ kó bọ̀ rí wàrà àdúgbà yé mo kú o màmá. Aṣọ mi ní wálé ẹja àgbàdìbà ní ìbàdàn àbọ̀rọ̀ ọjà olùkọ́ bọ́sùlà wọ́n ní yàgò bùtù ajábọ̀lá ìfọ̀. Ó bá wọlé kúrúkúrú àti gbogbo àgbà bàbá àgbọ̀dọ̀ lọ́sùn ọmọ ní abíyá ọmọ ní ọ̀yọ́ bí a bọ́ ní sáré òkè apá ìtúkọ́lé rẹ̀ rè àdùmọ̀kọ́lé abánilọ ó ṣe wọlé kùnú fún mi o bí a bọ́ ní sáré òkè apá ìtúkọ́lé rẹ̀ rè àjogún ó kọ́lé abánilọ ó ṣe sìnìyàmọ̀ ikú aṣáṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ àrùn aṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ ikú ẹja òfò aṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ wọ́bẹ̀. ẹjọ́ òfò aṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ ikú padà. àrùn aṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ ikú aṣọ ní bùjẹ́mọ̀ sìnìyàmọ̀ àrùn aṣọ ní bùjẹ́mọ̀ ìyàtọ̀.
dákun bàbá mo ti rìn kiri tipẹ́ òǹgbẹ́ ń gbẹ mí ẹ fún mi lómi. Ó fẹ́ mú bẹ́ẹ̀ ni bàbá. ń fún ọ lónìí. ẹ ṣeun. ṣàánú mi ní ọjọ́ kan mọ̀ ń lọ láyọ̀ kó bọ̀ láyọ̀ orí mi jọ̀ọ́ má jẹ́ fojú sunkún ọmọ o Tádé orí mi á sìn ẹ́ lọ o ẹlẹ́dàá mi á sìn ẹ́ lọ o wà lọ láyọ̀ wà bọ̀ láyọ̀ o mi ò ní kẹ́ni tó lọ bẹ̀ kó má jẹ́ ẹ̀kú ẹ o mi ì bá yọ ọmọ kan jẹ́ ayé ọmọ mi ò ní bàjẹ́ wọn ò ní gbọ́ bàtà òfò sẹ́nu ọ̀nà mi lórí Tádé ọmọ àyà mi tó mú á jẹ́ kó lọ rí á jẹ́ kó bọ̀ ọ́rẹ́ o Tádé wà á lọ rí wàá bọ̀ rí sẹ́ ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dẹ̀ lórí ẹ̀ mi ò ní fojú sunkún ẹ̀ àdàbí tí mo bá ba ayé ọmọ kankan jẹ́ lórí ẹ̀ ló kù Tádé wàá máa lọ rí wàá máa bọ̀ ọ́rẹ́ Tádé mò ń pè orí ẹ̀ báyìí wàá lọ rí wàá bọ̀ ọ́rẹ́. ṣàánú mi ò ráyé gbé òkun lé mi kiri ṣàánú. ìwọ ò ráyé gbé èmi náà ò ráyé gbé mi ìrọ̀rùn mọ́ ẹ sọ mi lẹ́rú ẹ jẹ́lẹ́jẹ́lẹ́ ẹ sọ mi ní àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ ìwọ náà ò ní fara rẹ lọ́lé ibi ló máa kú sílẹ̀ nì. jọ ṣàánú mi wọ́n tì mí ní àwọn ọ̀rẹ́ mi ló tì mí. wọ́n tiẹ̀ àwọn òbí tèmi ò jèrè mi àwọn òbí tiẹ̀ náà ò ní jèrè ẹ jọmọ bí tó gbé mi ṣá ibi ló ń pè ní ilẹ̀ pa kọ́kọ́ èní ìwọ náà máa kú. irú kírè kúrúkúrú bojú ọjọ́ ọ̀run dákẹ́ ní kéṣe bẹ́ẹ̀ lẹ́yẹ ẹ̀mí àgbà òsìfò alẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ògbóni tuntun alùgbàlùgbà ìgbà ògbéni kóró alùbàrà bẹ́ẹ̀ ni bàrà òsìfò. ike wọlé ike kẹ́mẹ́ sí ọgọ́ngọ́ bá máa tiẹ̀ máa tàn adébẹ́ẹ̀zẹ̀ kan ṣoṣo gbè ètò ọkọ̀ ọmọ ìságàjà lọ nítorí ikú wa mi dẹ́rẹ́ kò bá mi ó kẹrẹgbẹ ọ̀fìn fún mẹ́mẹ́ kó àrè dànù àrùwá mi nílé kò bá mi ó kẹrẹgbẹ ọ̀fìn fún mẹ́mẹ́ kó àrè dànù àkíyèsí lóògùn èdè. òjò láwọn tó wà lẹ́yìn ẹ̀ nǹkan tó lè ní kí n fún ẹ màá dẹ̀ fún ẹ. àdó ìjàmọ̀ ayé dà. ìjà ìmí àti ẹ̀ ó dọ̀dọ̀ mi. ìsìnkú ọrùn jẹbùrà o mama bínú ó bá jẹbùrà àwọn olùgbẹ́bẹ̀ ó bá jẹbùrà ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ adéwọ̀ Ọ̀rúnmìlà ọ̀bẹ̀ ló tàgbàdé ńgbà ìjọ owó ń jàmọ́ ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àjàǹgbá ìdè bẹ́tà wọ́n tún bàbá sọ kúrò ó lè kú mọ́ bẹ́tà ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ káàbọ̀ kúrì àjọwọ́ rẹ̀ dà ọ̀bẹ̀ ìlẹ́yà. lọ́nà wo tún nù ṣé kò dáa báyìí. kò wúlò fún rẹ̀ rárá báyìí mọ́ kò tún wúlò fún mi mọ́. ìyá ẹ máa dúpẹ́ ni bí ó ti lògbà rẹ̀ rí ẹ má jẹ́ ń tàn yín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù ńkọ́ ìbọn náà wà wọ́n ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wọ́n ti da àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ wọ́n ti dà láàmù tí ń jẹ lẹ́bọ̀ ògiri ọmọbìnrin tẹ́ ń sìn sọ̀rọ̀ rẹ̀ yìí ń
bínú kíkankíkan bí ìbàjẹ́ kẹ̀mí gan bá jọkùnrin kò bá ti má padà wá bẹ́ẹ̀ ni bí n bá ní lọ mẹ́wúrẹ́ wá mo fẹ́ fi sàsún ni bí n bá sì ní ẹ má gbò kẹ́ ẹ má gùntàn wá tágùntàn náà bá lóyún tán bó bá bímọ tán tó bá bí àgbò bó bá dàgbà tán á fi bọ́ fani. ẹ wo kò sí nǹkan tá a lè ṣe sí bí ó ṣe wà rí bí ó ṣe lò gba rẹ̀ rí. Tade wọ́n bó ṣe ṣe rẹ̀ wọ́n bó ṣe rí ìsìn ó wúlò fún rẹ̀ ó wúlò fẹ́mi náà ṣé ó dáa báyìí ní láti ìgbà tí bàbá ẹ̀ ti kú èmi nìkan àfọlọ́n àárí anybody ààrẹ bíi bàbá ẹ̀ kọ̀ọ̀kan kó béèrè ẹ̀ bó ṣe ń jẹ bó ṣe ń mu ó ti ṣàánú mi pé ó ní bàbá láyé mọ́. wọ́n wá máa yanjú pé mo tọ́ ọmọ kan mo tọ́ sí Tade Ọlọ́run pé mo tọ́ ẹ o. ẹ wò ó ṣàánú mi rárá. ẹ wò ìyá wa ọ̀rọ̀ falẹ̀ máa tẹ̀lé kí fà ṣàánú. òwò wá ara ní gúdúgúdú mẹ́jà ó bá wọn ẹ̀já bí wọ́n gbé jẹ̀kọ́ àná àbáramọ̀ rẹ̀ jẹun akọ ọmọ tí bọ́lọ́gì nípa àlọ́ ìyá ayá bẹ́ẹ̀ bá dòdò ẹ má mọ̀ gbẹ́ lọ bẹ́ẹ̀ bá dẹ̀yẹ tí fò lọ́jọ́ òfurufú ẹ má mọ̀ bá ń jà o. Ajímọ́rísàn lórúkọ tá a pè fà ó. Ajímọ̀ gbẹ́dẹ̀ ọ̀kọ́rùn ọmọdé orúkọ tá a pọ̀ Ọ̀rúnmìlà ó ti máa ń bà ọmọ bíi tásà lórúkọ tá a pè Ìyàmí Àjẹ́. Ajímọ̀ gbẹ́dẹ̀ ọ̀kọ́rùn ọmọdé lórúkọ tá a pè Ìyànkọ́rùn.